Yorùbá. A ti ń pààrọ̀ ọjà yìí á ti tó wákàtí mẹ́ta yàtọ̀ sí oye àkókò tí a ti lò ní ọjà ìlú mọ̀. Mo rò wípé. Ìyá Bọ̀m̀bọ́ì, ọjà wo ló sọ pé o ti rí? Ṣé ọjà ìlú mọ̀ ni àbí ọjà pákó? Nítorí wípé pípààrà ni à ń pààrà àwọn ọjà méjèèjì yìí látàárọ̀. Ó dàbí wípé ọjà ìlú péjú ni o. Máa wò ẹ́, tí ọjà tí o ti rí ò bá dá ọ lójú, kí ló fẹ́ fi dá mi lójú wípé o rí ìyá àbèjì? Ó dá mi lójú wípé ìyá àbèjì ni mo rí. Mo ra. Ó yá, níbo ló wà báyìí? Mo rí níbí báyìí. Jẹ́ ká máa padà sílé jàre. Ó kàn wá fi àkókò mi ṣòfò lásán ni. Mo fọlọ́run búra, ìyá àbèjì ni mo rí. Pẹ̀lú àpọ́nlé àti ìrẹ̀lẹ̀ ni mo fi gba ipò alákòóso fún ìgbìmọ̀ ìṣúná owó nípìnlẹ̀ Ọ̀yọ́. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gómìnà wa fún rírí akitiyan mi nílé ẹ̀kọ́ àti àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n fún mi lọ sí òkè òkun láti lọ tẹ̀síwájú ẹ̀kọ́ gíga mi. Mo padà wá sílé láti wá sin orílẹ̀-èdè mi gẹ́gẹ́ bí agbára mi ti mọ. Mi ò lérò wípé mo lè wà ní ipò ńlá yìí, ṣùgbọ́n inú mi dùn fún àǹfààní láti lo ìmọ̀ fún ìgbéga orílẹ̀-èdè mi. Mo rí ipò yìí bí àǹfààní láti san ẹ̀san padà fún orílẹ̀-èdè mi. Mo sì ṣetán láti fi gbogbo okun àti agbára mi ṣiṣẹ́ náà. Ẹ ṣé gan. Ẹ̀yin ará àdúgbò ẹ wá o, oníwèé ìròyìn dé o, ẹ wá ra ìwé ìròyìn o, ẹ wá wo obìnrin àkọ́kọ́ tí ó máa kọ́kọ́ jẹ́ alákòóso fún ìgbìmọ̀ ìṣúná owó nípínlẹ̀ Ọ̀yọ́. Omidan Bímpé Arówólò, ẹ rà kí ẹ kà o, ojú ewé kejì ni o, ìwé ìròyìn olófófó ló wà o. Obìnrin àkọ́kọ́ tí ó máa kọ́kọ́ jẹ́ alákòóso fún ìgbìmọ̀ ìṣúná owó nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀yin ará àdúgbò ẹ wá o, oníwèé ìròyìn dé o, ìròyìn tó jinlẹ̀ o, nítorí pé ìkọ́ tuntun ti ń dé nípínlẹ̀ wa o, ẹ wá kà o. Olóyè, oníwèé ìròyìn yín ti dé o. Bímpé nìyí, Bímpé níwájú ìwé ìròyìn. Olóyè, ẹ wá túmọ̀ nǹkan tí wọ́n kọ síbí. Bẹ́ẹ̀ ni, ó lẹ́tọ̀ọ́ sí ipò náà. Ara àwọn àǹfààní tó wà fún aṣojú ìgbìmọ̀ ni owó oṣù àti àwọn àǹfààní mìíràn pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti awakọ̀ ìjọba. Ìyàlẹ́nu ló jẹ́, mo tiẹ̀ mọ̀ nǹkan tí mo lè sọ. Tó bá wá rí yàrá ìṣiṣẹ́ rẹ̀ tuntun ńkọ́? Jọ̀wọ́ bá mi fi yàrá ìṣiṣẹ́ tuntun Omidan Bímpé hàn. Yàrá iṣẹ́ tuntun kẹ̀, ẹ ṣé ọ̀gá mi. Omidan Bímpé. Èmi mo ní bí lóòótọ́. Mo ti ń lọ. Ẹ̀gbọ́n mi. Ta ni o lérò pé ó gba ìgbéga lẹ́nu iṣẹ́ pẹ̀lú ọkọ̀ tuntun, awakọ̀ àti àǹfààní mìíràn? Ẹ̀yin. Ó gbà á, inú mi dùn gan-an ni. Mo mọ̀, inú èmi gan dùn gidigidi. Ṣé ẹ ti pe màámi àti Bùsọ́lá? Rárá, màá pè wọ́n láìpẹ́. Ẹ pè wọ́n o, ó yá. Adébímpé ọmọ mi, ṣàlàáfíà ni? Àlàáfíà ni.
kódà mo ti gba ìgbéga níbi iṣẹ́ mi pẹ̀lú ọkọ̀ tuntun. ọmọ mi ìdùnnú mi mo mọ̀ pé èèyàn ọmọbìnrin mi á jẹ́yàn láyé ó dá mi lójú pé mo súná á rí iṣẹ́ láìpẹ́ tó bá parí ìsìnjọba ẹ̀. àmì màámi ìlàkàkà àti àdúrà yín ló ń gbà lórí wa. bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbìyànjú tiyín náà. àwọn ìbejì ń kọ́. wọ́n wà lálàáfíà wọ́n sì ń ṣe dáadáa nínú ẹ̀kọ́ wọn. ṣóun gbúròó Bùsọ́lá kò kí ń pèèyàn ń tiẹ̀. mo lérò pé ìkọ́ṣẹ́ rẹ̀ nílé rédíò yìí kò nípa ẹ̀kọ́ rẹ̀ lára. rárá màámi ìkọ́ṣẹ́ náà dára púpọ̀ ó wà lára ìlànà láti di oníròyìn ó máa ṣe àǹfààní fún ẹ̀kọ́ ẹ̀sìn lẹ́yìn tó bá padà sílé ìwé òun làwọn òyìnbó ń pè ní internship àmọ́ ṣá màá ní kó pè yín ẹ bá mi kí àwọn ìbejì àti láwálé ọláwálé yẹn ń tiẹ̀ ẹnjìníà tí ò lè pe ẹ̀gbọ́n ẹ̀ sórí aago. ìwọ náà pé tí ò bá pè ẹ́ àmọ́ ṣá máa jíṣẹ́ fún ó máa wálé o wẹ̀yìn wo. eléyìí kì í ṣe àlá ìmúṣẹ àlá ni. ó wù mí kí n rí màámi kó lè mọ̀ pé mò ń ṣe dáadáa nínú ẹ̀kọ́ mi. ṣé ó ṣe pàtàkì ni láti ọjọ́ wo lẹ́yìn 20 ọdún. ó ṣe pàtàkì sí mi. màá gbìyànjú ṣùgbọ́n ọjọ́ tó gbé ẹ wá ni mo rí ìgbẹ̀yìn àtìrí yóò lè díẹ̀ ṣùgbọ́n màá gbìyànjú. jẹ́ ká dúpẹ́ lórí àṣeyege nínú ẹ̀kọ́ rẹ ní ilé ìwé gíga. Ọláṣínà mi o ní ẹ̀bùn ìwé o sì mórí mi wú. ẹ ṣé bàbá mi ẹ ò lọ síbi iṣẹ́ lénìí ni. rárá jàre mo gbà lérò láti ṣe àjọyọ̀ pẹ̀lú ẹ lónìí. ẹ̀mí ìṣẹ́gùnjẹ̀ mi yàn lọ mo ti gbé ọkọ̀ mi fún ọ̀kan nínú àwọn awakọ̀ mi ara ń fẹ́ sinmi. òótọ́ ni ẹ ò ní kú kò síkú lójú yín. ó yẹ kí òjò ti máa rọ̀ báyìí o ó ṣe àjèjì kí ló ń ṣẹlẹ̀. lódodo àkókò àti ìgbà ń yé nígbà tó yẹ kí òjò rọ̀ orí ní kura nígbà tó yẹ kí òòrùn rọ̀ òjò ní bí àfiṣe. ọ̀rẹ́ wa wo àgádágodo tí wọ́n kàn mọ́ igi yìí kí ni àgádágodo ń ṣe lórí igi. ogun ni ogun abẹ́nú gangan elédùà ló mọ àyànmọ́ ẹni tí wọ́n kàn mọ́ bẹ̀. jẹ́ ká rè bọ́. ó jẹ́ fi sílẹ̀ kó má forí jálẹ̀ agbọ́n. tó bá jẹ́ wípé àyànmọ́ rẹ ni wọ́n kàn mọ́ bẹ̀ ń kọ́ fẹ̀kàn tẹ́lẹ̀ náà ojú ẹni tí wọ́n kan kádàrá rẹ̀ mọ́gi. wo ẹni tó ń sọ̀rọ̀ ṣágo ń búgò imú rẹ̀ bí bàtà aṣẹ́wó. òjìji kan kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nísìn ó dá mi lójú pé àyànmọ́ rẹ̀ ni wọ́n kàn mọ́ bí. ìwà rí òjìji ó sì wà láyé láti máa wíregbé pẹ̀lú mi. kí ni mo wá ṣe níbí? ta ló láṣọ? kí ni àkísà ṣe lọ́rùn mi? olóyè dà àwọn ìbejì dà. orí mi gbà mí lọ́wọ́ ẹni tí ń ṣọ́ mi tí ń ṣọ́ ẹlẹ́dàá mi ṣe ògbè lẹ́yìn mi. ìyá Ifágbèmí ńbo ló dà? ṣọ̀ǹgbà fọ́ omi inú àgbọn dànù. ojú arábìnrin yìí ti ká o. nǹkan ṣe mí èmi tí mò ń gẹṣin lọ rèé káyàn mọ́lé wọ́n wá gẹṣin ká mi mọ́lé. ẹ̀yin ìyá mi òjijì fi arógbàṣọ má balẹ̀ ń tá àjọsọ kọ́ nìyí. kí láwa ṣe o eré bẹ́ẹ̀dúnlẹ̀ ọ̀dọ̀lẹ̀. olóyè mo fọlọ́hùn búra kò yé mi ó dájú wípé oògùn ni bàbá burúkú yẹn lò fún mi kéde bàbá wo ájú ọmọkùnrin ni mo ṣe lọ òní ìlójú mi ṣẹ̀ṣẹ̀ ká olóyè ẹ dákun ẹ dáríjì mi. kò sí nǹkan tí mo fẹ́ dáríjì ọ́ fún ìyá Bímpé ni kó o dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun ló tọ́ àwọn ọmọ ẹ̀ àwọn ìbejì tó dálẹ̀. màá dúró dè wọ́n. ìyẹn dọjọ́ míì padà wàá rí òun àtàwọn ọmọ ẹ̀ ọ̀yá jáde inú ilé mi. nǹkan ṣe mí tèmi bá mi mọ rogi oyin o ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. ká
díjú ká ṣe bí ẹni kú káwọ ẹni tí ó sunkún ẹni kábùrìn ká fẹsẹ̀ kọ́gi káwọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ bá a kówó raṣọ